Ǹjẹ́ ẹ tẹ́ mọ̀ pé wọ́n máa ń fi ilá fi jẹ èkuru? Ó yà yín lẹ́nu àbí? Ṣùgbọ́n lónìí mo fẹ́ dárúkọ oúnjẹ mẹ́wàá tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀keje ni favourite mi. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n mọ èyí tó bá jẹ́ favourite tẹ̀yin náà nínú comment section. Ẹ bá wa kọ sí comment section. Mo fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ mẹ́wàá tí a máa ń jẹ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n kí yín ná, ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí ìkànnì Abínibí Studio níbi tá a ti ń gbé àṣà, ìṣe àti ẹwà Yorùbá lárugẹ. Lónìí, èyí tí mo kọ́kọ́ fẹ́ dárúkọ ni ìkọ́kọrẹ́. Ó yà yín lẹ́nu àbí? Ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ wípé ìkọ́kọrẹ́ ó wà fún àwọn ọmọ Ìjẹ̀bú, àwọn ọmọ Ògùn State. But ìkọ́kọrẹ́ jẹ́ oúnjẹ tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ máa ń fi iṣu ewùrà lọ́ fi máa ń ṣe ìkọ́kọrẹ́. Ẹlẹ́ẹ̀kejì tí mo dẹ̀ fẹ́ dárúkọ lónìí òun ni ẹ̀wà. Ẹ̀wà náà jẹ́ oúnjẹ tó yẹ pé ó common nílẹ̀ Yorùbá. A lè fi ẹ̀wà fi ṣe mọ́ínmọ́ín, ibẹ̀ láti yọ mọ́ínmọ́ín jáde. A dẹ̀ lè fi ẹ̀wà náà fi ṣe àkàrà. A lè fi ẹ̀wà fi ṣe ẹ̀wà àgọ̀yìn. A lè fi ẹ̀wà fi ṣe ẹ̀wà alágbàdo. A lè fi ẹ̀wà náà fi ṣe ẹ̀wà ọdún ìbejì. A lè fi ẹ̀wà fi ṣe gbẹ̀gìrì, but tí mo fẹ́ràn jù ni ẹ̀wà àgọ̀yìn. Ẹlẹ́kẹta tí mo fẹ́ dárúkọ lónìí òun náà ni iṣu. A lè fi iṣu fi jẹ ẹyin, iṣu àtẹyin. A dẹ̀ lè fi iṣu fi jẹ ẹ̀wà náà, iṣu àtẹwà. A lè fi iṣu fi ṣe iyán, a lè fi iṣu fi ṣe àsáró. Ibẹ̀ náà dẹ̀ la tún lè rí iṣu tá a lè fi ṣe iṣu díndín. But èyí tí mo fẹ́ràn jù nínú gbogbo èyí tí mo dárúkọ yìí náà ni àsáró, torí iṣu náà ni a fi ń ṣe àsáró nílẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ dárúkọ lónìí òun náà ni ẹ̀bà. Ẹ̀bà jẹ́ oúnjẹ Yorùbá. Kí ni wọ́n dẹ̀ máa fi ń ṣe ẹ̀bà? Gàrí. Gàrí ni wọ́n fi ń ṣe ẹ̀bà. Kí ló máa fi ń ṣe gàrí náà? Ni ẹ̀gẹ́. Ẹ̀gẹ́ ni cassava. Ẹ ṣáà mọ̀ bí cassava ṣe máa rí, so òun ló fi ṣe gàrí. Nínú gàrí láti yọ ẹ̀bà jáde. Ẹ̀bà jẹ́ oúnjẹ ilẹ̀ Yorùbá. A dẹ̀ lè fi ẹ̀gẹ́ yẹn náà fi ṣe fùfú. Ibẹ̀ láti yọ fùfú jáde. Torí wọ́n máa ń fi ẹ̀gẹ́ fi ṣe fùfú. Fùfú náà dẹ̀ jẹ́ oúnjẹ ilẹ̀ Yorùbá. Òun ni ẹlẹ́ẹ̀karùn-ún tí mo fẹ́ dárúkọ, fùfú. Ẹlẹ́ẹ̀kẹfà tí mo fẹ́ dárúkọ lónìí òun náà ni àmàlà. Àmàlà pín sí ọ̀nà méjì. Àmàlà dúdú wà, àmàlà láfún náà dẹ̀ wà. Àmàlà láfún, ibi tá a ti máa yọ àmàlà láfún ni cassava, which is ẹ̀gẹ́. Ẹ̀gẹ́ ló máa fi ń ṣe àmàlà láfún. Àmàlà dúdú wọ́n máa ń lo yam flour, which is èlùbọ́ ní èdè Yorùbá. Òun ló máa fi ń ṣe àmàlà dúdú. So àmàlà wà lára oúnjẹ ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a fẹ́ràn. A lè fi ẹ̀fọ́ fi jẹ àmàlà. A lè fi ewédú àti gbẹ̀gìrì náà fi jẹ àmàlà. A dẹ̀ lè fi ilá alásèpọ̀ fi jẹ àmàlà. So àmàlà wà lára àwọn top best Yorùbá food nílẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kẹsàn-án òun ni ègbó. Kí ló máa fi ń ṣe ègbó? Inú àgbàdo náà ni ègbó ti jáde wá. So àgbàdo ló máa fi ń ṣe ègbó. Ègbó dẹ̀ wà lára oúnjẹ ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kẹwàá tí mo fẹ́ dárúkọ lónìí òun náà ni èkuru. Kí ló máa fi ń ṣe èkuru? Ẹ̀wà funfun. Ẹ̀wà funfun ló máa fi ń ṣe èkuru. A lè fi èkuru fi jẹ ata. A lè fi èkuru fi jẹ ilá. Wọ́n lè fi èkuru fi jẹ ata díndín. Wọ́n dẹ̀ lè fi èkuru fi jẹ ilá. Ibi tó ti máa ń jẹ èkuru àti ilá, best food wọn ni Ìlá Ọ̀ràngún ní Ọ̀ṣun State. Ibi báyìí ni màá ti mú ní ìdádúró. Lẹ́ẹ̀kan sí i, ẹ bá wa subscribe sí Abínibí Studio. Kẹ́dẹ̀ bá wa like, kẹ́ bá wa share, kẹ́dẹ̀ bá wa comment sórí ìkànnì yìí.